Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Tó bá jẹ́ àárọ̀ lẹ́yìn wà níbi tí ẹ wà, mo kí yín a kú ojúmọ́. Tó bá sì jẹ́ ọ̀sán náà ni ẹ̀yin wà níbi tẹ wà, mo kí yín ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ lẹ wà níbi tẹ ti ń gbọ́ mi, ẹ káalẹ́ o. Torí pé mo mọ̀ pé ìlú oríṣiríṣi ní kálukú wà tẹ ti ń gbọ́ mi. Orúkọ tèmi Dr. Ọlálékan Sàlámì. Òun náà ni erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí, bàbá rírin ẹ jẹ́ ká sọ pa rírin. Mo fi àsìkò yìí mo fi ń pe gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ fídíò mi, pàápàá jùlọ ní orí channel tí ẹ ti ń gbọ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè nọ́mbà mi, ṣùgbọ́n mistake là ń ṣe. In tó fà tá fi ń béèrè nọ́mbà ni pé a farabalẹ̀ ká gbọ́n tí mò ń sọ. Ẹ kàn ṣá mọ̀ pé ọ̀rọ̀ ògùn bílẹ̀ lẹ́ni yìí ń sọ, kẹ́kàn pé nọ́mbà ẹni. In tó jẹ́ kí 419 máa pọ̀ sí ní Nàìjíríà nìyẹn. In tí ó ṣe ń jẹ́ kí àwọn kidnappers, àwọn ritualist, nǹkan tó máa ń jẹ́ kán succeed nìyẹn. Torí pé ọmọ Nàìjà a kì í farabalẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹni tó ń gbọ́rọ̀ ẹ̀ kí ló ń sọ? Ìjẹ́ ó sọ pé kẹ́ pé òun, ìjẹ́ ẹni tó ń ṣe ó nídìí kéèyàn pè. Kí ló dé tí wọ́n ò wádìí wò tó ṣe pé nọ́mbà ẹniyẹn ló kàn ń wá? Àwọn nǹkan tí Ọlọ́run ṣe ní rọ̀rùn fún wa, Nàìjíríà láti máa mú lé fúnra wa. Nǹkan tó simple, àwa sọ di tó lè mọ́ra wa lọ́wọ́. Ìgbà tí mò ń sọ̀rọ̀ pé à ń polówó ẹgbẹ́ tó wúlò fún gbogbo ọmọ Yorùbá, tó ṣe pé tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, àwọn nǹkan tó máa jàǹfààní lọ́fẹ̀ẹ́. Ó wá kọ ọ̀rọ̀ ẹgbẹ́ náà, ó kọ sílẹ̀ àmín. Bóyá wá kọ sílẹ̀ yẹn, ìwọ wá ń wò pé ó pì ẹ́ kò fi owó ńláńlá kò fi wá àwọn kinní yẹn. Ṣé kìí ṣe pé wọ́n ló ń tanra ẹ̀? Ṣé kìí ṣe pé in tó easy wọ́n ló ń mú lé fúnra ẹ̀? Wọ́n polówó ẹgbẹ́ pé tó bá darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn, ọ̀fẹ́ ló máa rá àwọn kinní yìí. Wọ́n dẹ̀ mọ̀ pé àwọn kinní yẹn wúlò fún ẹ. Ìwọ wá rò pé ó gbọ́n ju àwọn tó wà nínú ẹgbẹ́ náà lọ pé ṣe bí iye tó bá fẹ́ gbà ni máa sọ. In tí 419 tó ṣe ń succeed nìyẹn. In tí ritualist tó ṣe ń succeed nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ máa rí, tẹ máa gbọ́ pé bóyá ẹni ritualist kan ó gé wọn lórí, ó gé wọn lápá. Kì í ṣe gbogbo náà fògùn bá sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn kì í ṣe pé wọ́n ń fẹ́ àwọn àfá àbí babaláwo àbí wòlíì tán lọ bá tán pa wọ́n yìí o. Kì í ṣe pé wọ́n ń fẹ́ wọn, àfi tó bá parọ́ nù wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn lọ ṣògùn ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ritualist yẹn, bóyá ó ti lẹ́nìkan tó fẹ́ ṣiṣẹ́ fún tí yẹn sanwó tó pọ̀. Kọ́sítọ́mà tó wá fún iṣẹ́ míì, òun ló máa pa, ló máa kun kéékèèké, ló máa lò fún èèyàn tó wo tiẹ̀ pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ nìyẹn nínú àkíyèsí tèmi rí. A wá sọ pé kírú ẹ̀ má máa ṣẹlẹ̀ mọ́, ẹ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ tó yẹ pé àwọn nǹkan tó máa wúlò fún ẹ láì ṣe pé òun tójú bọlé káàkiri wà máa rí nínú ẹgbẹ́ náà. Àwọn ọmọ Yorùbá wọ́n wá kọ̀, fóònù nọ́mbà ẹniyẹn náà máa wá kiri. Tó bá pe fóònù nọ́mbà ẹniyẹn, wọ́n wá wá lọ́lé. Èèyàn tó mọ̀ rí, ò mọ ẹni kankan mọ̀, ó wá wá lọ́lé àbò wá lọ síbikíbi. Ṣé nínú kí èèyàn darapọ̀ mọ́ ẹgbẹ́ kó máa wo gbogbo ẹ̀ ní orí WhatsApp, kán mọ orúkọ ẹ̀ kí wọ́n náà mọ orúkọ àwọn tó fẹ́ bá dòwò pọ̀, kán mọ àdírẹ́sì ẹ̀ kí wọ́n náà mọ àdírẹ́sì àwọn tó fẹ́ bá dòwò pọ̀. Èwo ló dájú nínú méjèèjì? So ẹ dákun ẹ̀yin tẹ́ ń wá nọ́mbà mi kiri lórí channel yìí, ẹ gbìyànjú ẹ listen sọ̀rọ̀ mi. Listen yín lẹ ṣe ń wá nọ́mbà mi kiri. Kò sí fídíò tí máa ṣe tí WhatsApp nọ́mbà mi ò sí ń bẹ̀. So àbọ̀rọ̀ ó sàn fún ọmọlúàbí. In tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ńsìn ò ní pé mo fẹ́ sọ̀rọ̀ lórí àwọ̀rò tí wọ́n lè lò sí ilé ìtajà ńlá. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn sọ pé kí làwọn ẹni yìí ń sọ? Ṣé dandan ni kán sọ ni? Bẹ́ẹ̀ ni. Torí tá a bá sọ èyí tó da, àwọn tí wọ́n mọ èyí tí ò da tó máa pọmọlà kejì lára, wọ́n á sọ tiwọn. Dandan la ṣe ń sọ eléyìí. Àti pé ṣe rí ẹlòmíràn ní kí ló dé pé ọ̀rọ̀ ògùn ni always. Àṣà tí wá ń bí nìyẹn. Ẹnìkan béèrè níjọ́ kan pé kí ló dé tí èèyàn lè ṣàdúrà kádùrà yẹn gbà àbí kó gbàdúrà kó gbà tí ò ní sọ̀rọ̀ ògùn bẹ́ẹ̀ rárá. Ọlọ́run ló dá wa èèyàn dúdú bẹ́ẹ̀. Ṣé wọ́n fẹ́ correct Ọlọ́run ni?
èyí tí wọ́n gbàgbọ́ yẹn pé àdúrà ẹni tọ́lọ́run dá mọ́ àwọn òyìnbó òní wọ́n ń ṣe yẹn, ìwọ ló gangan ló yẹ kán fura sí, ipò ti gbàgbé orísun tiẹ̀. Yorùbá náà wọ́n ní ìlànà tí wọ́n fi ń wúre, bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní àwọn nǹkan kan tó máa fi ń kúnra wọn. Ṣe rí bí àwa Yorùbá ṣe níyẹn, bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yà tó wà ní ayé ṣe rí. Àwọn kan gbàgbé tiwọn, àwọn kan sì ń ṣe tiwọn. So àwọ̀rò tí mo fẹ́ sọ nípa èyí, tá a bá fẹ́ ṣe ẹ ká wá ewé ejìrìn, ká wá ọtí, bóyá ṣìnáàpù ni, bóyá ògógóró original náà ni, ẹ jẹ́ ká fi gbo ewé ejìrìn. Tá bá ti fi gbó, kó wà nínú ike kan àbí ìgò kan, ká gbé sí ẹ̀gbẹ́ kan. A wá orí ẹlẹ́dẹ̀ tútù. Orí ẹlẹ́dẹ̀ tútù yìí á gbé lọ síbi tá a fẹ́ ṣiṣẹ́ náà sí. Á gbé ewé ejìrìn tá ti fi ọtí gbo, á gbó náà dání. Orí ẹlẹ́dẹ̀ yìí á wá fi òrí, á fi ra gbogbo ẹ̀. Tá bá ti fi òrí ra tán, á wá mú èkuru funfun, á fi ra gbogbo orí ẹlẹ́dẹ̀ yìí. Ẹ mọ̀ pé èkuru funfun kò lè dúró lára orí ẹlẹ́dẹ̀, ṣùgbọ́n tá bá ti fi òrí ra, ó máa dúró. Á wá fi òrí ra gbogbo rẹ̀. Tá bá fi ra tán, á wá gbé orí ẹlẹ́dẹ̀ yẹn sínú kòtò tá a ti gbẹ́ ní inú ibi iṣẹ́ wa. Tó bá jẹ́ pé ibi iṣẹ́ tó ní compound, ẹnu ọ̀nà compound yẹn òun náà máa ń ṣe sí. Á jẹ́ kó mú ẹmu wọnú ilé, á kọ ìpàkọ́ síta. Tá bá ti gbẹ́lẹ̀, á wá gbé orí ẹlẹ́dẹ̀ yìí, á gbé síbẹ̀. Ewé ejìrìn tí a ti gbo pẹ̀lú ṣìnáàpù, á wá dàlé lórí. Tá bá dàlé lórí, ẹ jẹ́ kí a ṣàdúrà tá bá fẹ́ ká ṣe sí pé kérò máa wá ká máa tàtà jèrè. Á wá da iyẹ̀pẹ̀ bò. Ṣùgbọ́n kó tó di pé a gbé orí ẹlẹ́dẹ̀ yìí ká tó gbé sínú kòtò yìí, á bu iyọ̀, á bu sínú kòtò náà. Tá bá ti bu iyọ̀ sí inú kòtò yìí, á wá tẹ̀ ní èjì ògbè. Orí ẹ̀ ní á wá gbé orí ẹlẹ́dẹ̀ yìí lé. Bí iṣẹ́ náà ṣe lọ nìyẹn, mi ò yọ nǹkan kan kúrò. Ẹni tó bá mọ Dr. Lekan Salami, inú ẹ̀ máa dùn, mo ń bá àwọn post yìí pàdé ni. So ẹ má gbàgbé pé ìdí tá fi ń ṣe léyìí òun náà ni pé a fi ń polówó ẹgbẹ́ AATC, Association of African Tradition and Culture. Gbogbo eléyìí tá à ń sọ yìí, tradition and culture ti wà ní Áfíríkà ni, pàápàá nílẹ̀ Yorùbá. Òyìnbó náà ni tiwọn, wọn ò jó parun. Tiwa náà rè, ẹ má jó parun. Post yìí, ẹgbọ́n tó wà nú ẹ̀ dáadáa yóò ṣe láǹfààní lọ́jọ́ kan, kẹ́ẹ̀sì kọ sílẹ̀. Ẹ tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tèmi ń polówó, ẹ lè kàn sí mi lórí WhatsApp nọ́mbà mi 08028565188.